ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìmúyẹ lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. gbogbo ọmọ Yorùbá pátápátá bí ẹyẹ bá ṣe fò oníkẹjà sọkò ẹ a ti ń pe àkíyèsí àwọn lọ́balọ́ba wa sí ìfọwọ́sowọ́pọ̀ àti ìrẹ́pọ̀ ilẹ̀ Yorùbá pátá bẹ́ẹ̀ sì rèé láti pariwo sí wọn lórí ọ̀rọ̀ Sunday Igboho ṣá tí a sì rí wípé kábíyèsí ọba Olúbàdàn wọ́n gbìyànjú wọ́n jẹ́ kí gbogbo nǹkan kó rọrùn ní kété tí Sunday Igboho ṣá tí wọ́n dé sórílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo nǹkan tó kúrò lórí wọn kọ̀ọ̀rọ̀ kó rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ kóòtù òjìrì níṣẹ́ ló ń lè kókó sí o ọ̀rọ̀ àwọn Fúlàní la rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí à ń jẹ lẹ́nu sọ́tún àti lósìn ṣùgbọ́n ìkọlùkọgbà àwọn agbésùmọ̀mí tí ó ti ìpínlẹ̀ Kwara tó fi wọ gbogbo ilẹ̀ kóòtù òjìrì pátápátá òun ló wá di tanran fún kálé báyìí àmọ́ bí àbá dojúkọ àwọn ogun tó ń jàbá ó ti pọ̀ lọ́pọ̀ yanturu tí kì í ṣogun kan mọ́ kì í ṣogun Fúlàní nìkan mọ́ àwọn agbésùmọ̀mí tí wọ́n jọ mọ̀lúwa èyí tí wọ́n ń sọ mọ̀lúwa tí wọ́n jẹ́ ìyá wa èyí tí wọ́n ń ṣe ìyá wa gbogbo wọn pátápátá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dìde ogun sí wa bẹ́ẹ̀ sì rèé láyé sọ ọ̀rọ̀ tí ń lọ lọ́tún àti lósì wípé àwọn Fúlàní sọ pé agba àwọn tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá wípé kí Sunday Igboho kó má lọ rò ó wípé irú ìgbà àtijọ́ kọ́ ni tó wà ńlẹ̀ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá di wípé mi ò sí nílé ẹ̀gúnyàn mi kéré mi ò sí lọ́jà ẹ pàṣọ mi dà ìdè tí olóyè Sunday Igboho táwọn náà dé àwọn ọmọ Yorùbá wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní sọ wípé àwọn ò tí rí ipa pàtó kankan tí wọ́n ṣe lórí ìpìlẹ̀ rere eléyìí tí wọ́n fi lélẹ̀ bẹ́ẹ̀ sì rí wọ́n ìsàn kankan lórí bá a tún ṣe gbé gbà tá a rí wípé ilẹ̀ Yorùbá ó ń tẹ̀síwájú tó sì jẹ́ pé gbogbo ọmọ Yorùbá yìí ni wọ́n wà lẹ́yìn wọn tí wọ́n ń pariwo lọ́tún àti lósì àtàwọn tá a wà lórí afẹ́fẹ́ àtàwọn tí wọ́n sì lórí afẹ́fẹ́ tí wọ́n sọ wípé ẹ bá yọ̀ǹda Sunday Igboho òun náà ní bí agbẹnusọ wa lákíkanjú tarí láàrin wa táwa náà lè ṣàtìlẹ́yìn fún kóhun síwájú káwa sì máa bọ̀ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n kànrin eléyìí olóyè Sunday Igboho wọn ìsàn kankan wọn ń gbàlejò bẹ́ẹ̀ làwọn náà tún lọ ń kí àwọn èèyàn káàkiri bẹ́ẹ̀ sì rèé ìkọlùkọgbà kò yéé ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ ẹ̀já forílẹ̀‐èdè Nàìjíríà lẹ̀ ẹ̀já wá wò ó láti ìpínlẹ̀ Kwara eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà tó ti ń wọ apá ọ̀dọ̀ wá ẹ wá rí wípé ìpínlẹ̀ Kwara àwọn agbésùmọ̀mí àwọn Fúlàní yìí wọ́n ti di ẹni tí ń ṣòro bí agbọ́n mọ́ wọn lọ́wọ́ lọ́sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí àwọn tí wọ́n pa lọ́jọ́ ìṣẹ́gun Tuesday níjọba ìbílẹ̀ Kaima ẹ rí wípé bí ó ṣe lọ bí ogún bí ọgbọ̀n kódà 100 ènìyàn ni wọ́n sọ wípé wọ́n gbé sí lọ́jọ́ Tuesday tí wọ́n ṣèkọlù yẹn ní ọjọ́ Wednesday tó tẹ̀lé 75 làwọn èèyàn kú tí wọ́n tún rí nínú igbó lẹ́yìn ìgbà tí àwọn agbésùmọ̀mí
tí wọ́n déédé ya lọ abúlé méjì kan ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀. Ó yá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, ẹ jájọ ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ yìí ná, ẹ jájọ fi làákàyè wò, ẹ jájọ fi òye àgbà wò. Ẹ̀yin àgbà tẹ́ ń gbọ́ wa, ẹ̀yin ọlọ́gbọ́n tẹ́ ń gbọ́ wa, ẹ̀yin olómòye tẹ́ ń gbọ́ wa, ẹ jájọ fi òye àgbà wò. Yes, àwa yìí la jókòó, ẹ̀yin yìí náà lẹ́ ń gbọ́, tàjọ ń pariwo release Sunday Igboho, release Sunday Igboho, tí ohùn wa tó wọ inú etí àwọn tó wà ní ipò, tí ohùn wa tó dọ́dọ̀ àwọn lọ́balọ́ba. Ìgbìyànjú tí Olúbàdàn ṣe, I am very sure ó lè má jẹ́ ipa tiwọn nìkan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà máa wà tí wọ́n máa ṣiṣẹ́ underground pẹ̀lú Olúbàdàn, tí wọ́n sì jẹ́ kí gbogbo nǹkan yìí kó rọrùn dáadáa, nítorí pé wọ́n ń gbọ́ ariwo tí àwa wọ̀nyí tí wọ́n tá à ń pa ni o. Most of them wọ́n ń rí àwọn fọ́nrán eléyìí tá à ń ṣe. Púpọ̀ nínú wọn wọ́n ń rí comment tẹ̀yìn ara alẹ́ náà, tẹ̀yìn náà ń comment sábẹ́ comment section. Ó túmọ̀ sí wípé gbogbo wa pátápátá báyìí làjọ lọ́wọ́ nínú ẹ̀. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ mí, ìlẹ́kọ̀ọ́ ló kọ̀ bàbá mi. Olómi ọgbọ́n làwọn èèyàn pè mí. Ọmọ ará akéènì mi mà jó méjọ mẹ́rù ní ìsìn ẹ̀kọ́ kì í sì nìyàn. Ọmọ ìlú akẹ́ ọmọdọ̀ fẹ́mẹ̀rẹ̀, ọmọ bọ́bá lè pẹ̀jẹ́ kó pẹ̀jẹ́, bọ́bá lè parọ́ kó parọ́. Igángan bẹ̀ ni ò gbọ́dọ̀ pa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wò mí lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ má ṣàlàyé bá mi subscribe sórí ìkànnì yìí. Kí ni ohun tá à ń ṣe? A máa ń gbé àwọn ìròyìn wá bó ṣe ń lọ ní yàjóyàjó, ohun tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ tó jíire pátápátá, ohun tó ní ṣe fún ìdàgbàsókè rẹ̀ pẹ̀lú àṣà àti ìṣe wa tí ò fi ní mẹ́rí, tí ààbò wa yóò fi fẹsẹ̀ múlẹ̀, tí ìlọsíwájú ìlú wa yóò fi dúró dáadáa. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Nígbà tí àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Oǹdó, Ọ̀yọ́, Ògùn tí wọ́n sàmì sí ayẹyẹ 50 ọdún 50 years tí wọ́n sì ti ṣe ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ yìí lábẹ́ àwọn ìṣèjọba ológun. Nígbà náà òun ni olóyè kan, mo gbàgbé orúkọ wọn, ó jẹ́ former chairman MBA, yẹn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ni wọ́n ti sọ wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o, ẹ máa gbáradì sílẹ̀ fún ọjọ́ ọ̀la lọ́dún 2030. Ó ṣeé ṣe kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ọmọ Yorùbá kí ó wọlé padà, ṣùgbọ́n nígbà tí ó bá padà rí wípé ọdún mẹ́jọ rẹ̀ ó tán lọ́dún 2030 àbí 2031, 2031, kí gbogbo àwọn ọmọ Yorùbá lọ máa gbáradì sílẹ̀ fún Yorùbá nation tí wọ́n ń pariwo yẹn, nítorí pé ó ṣeé ṣe kí èmi ò gbọ́ tiẹ̀ wo ò gbọ́ tèmi kó ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ ṣàkànṣàkàn lórílẹ̀‐èdè yìí o, kò ní kálukú tí ó bẹ̀rẹ̀ sí ni máa gbóhùn ìyá rẹ̀. Wọ́n ní ó ṣeé ṣe fún Yorùbá nation. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dunnú, nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí, tá a bá ń sọ ọ̀rọ̀ Yorùbá nation lẹ́nu àwọn tí wọ́n sọ, àwọn tó jẹ́ wípé wọ́n ń sá àbí wọn ò fẹ́ sọ gbangba òun ni. Nísìnyí àwọn alẹ́nu lọ́rọ̀, àwọn tó lóko tó mòfin, àwọn náà ti ń dá ọkọ̀ Yorùbá nation yẹn pé it is possible. Ó ṣeé ṣe kásìkò yẹn náà dé, kásìkò yẹn náà wá tó dé, kí ni omi tá a fẹ́ pọ́nlẹ̀ dòǹgbẹ. Ó yá lórí ìkànnì ayélujára yìí bí ó ṣe nágbára tó, ìkànnì ayélujára yìí ló gba Sunday Igboho lẹ̀ o, because àwa tá à ń ṣètò báyìí ààyè dákẹ́ sọ̀rọ̀ lórí Sunday Igboho wípé èèyàn ò pààyàn, kò dúpọ̀ èèyàn, kò ṣògùn owó, kò ṣe ẹ̀ka, kò sí ìròyìn kan tó gbé wípé ó ń ṣe fraud àbó ń ṣe bísínẹ́sì kan tó jẹ́ bísínẹ́sì tó lùgbàdì òfin. Ẹ sì kéde rẹ̀ pé ẹ̀ ń wá, ó di ọ̀daràn lọ́dọ̀ yín, ẹ bá wa yọ̀ǹda rẹ̀. Àrí Sunday Igboho gẹ́gẹ́ bí aṣojú àti agbẹnusọ àti aṣíwájú fún gbogbo àwọn tí wọ́n jẹ́ bí akíkanjú ní ilẹ̀ Yorùbá, bó tilẹ̀ jẹ́ wípé
a ní Ààrẹ Ọ̀nà Kakanfò, ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò wa this time around everybody know wípé ceremonial title ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Kódà gbogbo àwọn balógun tá à ń jẹ nílẹ̀ Yorùbá nísìnyí ceremonial title ní lèmi kà sí o, nítorí pé láyé ìgbà yẹn béèyàn bá máa jẹ balógun, tí ó bá máa jẹ aṣípa, tó bá máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, kó ti mọ̀ wípé ológun ni wọ́n fi ń jẹrú oyè bẹ́ẹ̀, kó sì máa mọ̀ wípé ojú ogun, nítorí pé bí ò bá sí ogun gan balógun ò lè jẹun, balógun ò lè ṣe bí ọba bòmíì, nítorí pé ló ṣe máa ń sọ pé balógun ìlú kan bí ọba bòmíì ni, nítorí pé tó bá lọ sójú ogun á kẹ́rù wálé. Tógun bá wá dé tí ràn wọ́n balógun bẹ́ẹ̀ tí wọ́n bá wá ń sá, tí wọ́n bá ń sún sẹ́yìn, tàbí tí wọ́n sojúṣe wọn bó ti jẹ́ kó ṣe é, ṣé kí wọ́n ṣe ceremonial balógun, ṣé kì í ṣe ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò. Accepted. A wá gbìyànjú, olóyè Sunday Igboho wọ́n padà wá sórílẹ̀-èdè Nàìjíríà, inú gbogbo wa ń dùn, ayọ̀ wa ń kún, gbogbo ojú òpó ìkànnì ayélujára gbogbo ẹ̀ ló gbé, àwa náà gbé tá a kí olóyè Sunday Igboho káàbọ̀. Ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ nǹkan méjì jẹyọ jáde. Ọ̀dọ̀ màmá arábìnrin Yorùbáwùyí ni mo ti kọ́kọ́ rí tí màmá yẹn sọ, ṣùgbọ́n mo wò ó fírí pé ṣó lè rí bẹ́ẹ̀. Ó wá jọ gàté kò jọ gàté, ó ti fẹ́ fẹsẹ̀ méjèèjì jọra wọn. Ókè, wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí oríṣiríṣi ọgbọ́n àtinúdá eléyìí tí wọ́n ní nínú òṣèlú tó pọ̀ gan, wọ́n ní wọ́n fẹ́ lo Sunday Igboho fún ètò ìdìbò ọdún 2027. Nítorí ẹ̀ ni wọ́n ṣe gbérú ìgbésẹ̀ yẹn wípé wọ́n ti gbé Sunday Igboho sí condition wípé Sunday Igboho dẹ̀ ti gbà, ó ti di olóṣèlú. Sunday Igboho tí wọ́n sọ pé òun ń ṣe olóṣèlú tẹ́lẹ̀, ipò ti di olóṣèlú. Yes, àwọn ọmọ Yorùbá wá sọ pé ó jọ gàté kò jọ gàté, ó fẹ́ fẹsẹ̀ méjèèjì jọra wọn. Láti ìgbà tí olóyè Sunday Igboho ti padà dé sílẹ̀ Yorùbá sórílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì rí pé àwọn ọmọ Yorùbá dúró gbọngbọn lẹ́yìn wọn, wọ́n sọ ọ̀rọ̀ kan tí àwọn ọmọ Yorùbá tó dúró lẹ́yìn wọn àbí àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn wọn, wọ́n sọ ọ̀rọ̀ kan báyìí tí ó fi dàbẹ́ ní pé ó yá a sì mọbi tá à ń lọ. Ǹjẹ́ ẹ jẹ́ rántí wípé kódà nígbà tí wọn ò tí gbé embargo kúrò lórí wọn gan, nígbà tí wọ́n wá sílé ńgbà náà tí wọ́n ń lọ sọ́dọ̀ àwọn lọ́ba lẹ́lẹ́kìnní lẹ́lẹ́kejì tí wọ́n lọ káàkiri, ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni wípé wọ́n sì ń tẹnumọ́ ọ̀rọ̀ Yorùbá Nation àti bá a ṣe máa gba ara wálẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn amúniṣẹ́rú yìí. Níbẹ̀ ni wọ́n ti ń rọ gbogbo àwọn lọ́ba pé kó bá wọn bẹ ààrẹ kí wọ́n yọ orúkọ àwọn kúrò lórí àwọn tí wọ́n wá, kí wọ́n yọ embargo ikú lórí wọn. He's still talking about the movement bí ilẹ̀ Yorùbá bí ó ṣe tẹ̀síwájú, ṣùgbọ́n ní ìsinyìí olóyè Sunday Adéyẹmọ wọn sọ̀rọ̀ kankan nípa rẹ̀. Ìròyìn tó ń jáde láti apá ọ̀dọ̀ wa òun làwọn tó ń lọ kí wọn àtàwọn táwọn náà ń lọ kí. Ṣé ká sọ pé wọ́n sì ń ṣàjọyọ̀ nígbà tó jẹ́ wípé Sunday Igboho fúnra ara wọn náà sì mọ̀ wípé ẹ̀mí àwọn ènìyàn sì wà nínú ewu. Ó ti wá hàn glaring wípé what you actually start yẹn bàbá Sunday Igboho ń tẹ́ ẹ bẹ̀rẹ̀ yìí, àwọn tó kọ àwọn èèyàn tí wọ́n mọ̀ òfin, àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wà nínú òṣèlú, àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà nípò ńlá, àwọn náà ti rí ojú ìwòye yẹn. Now wípé tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá fi lè kúrò lórí àléfà ní 2031, probability wípé kí orílẹ̀-èdè Nàìjíríà kó pín ó ṣeé ṣe, wípé kí gbogbo ọmọ Yorùbá máa múra lẹ̀, gbogbo ọmọ Yorùbá wá ní ìgbàgbọ́ nínú Sunday Igboho. Ní ìsinyìí Sunday Igboho mi ò nérò wípé bóyá wọ́n dẹ̀ wo side ọ̀dọ̀ ọmọ Yorùbá wọn náà tàtọ̀. Àwọn Fúlàní tàdé ń wí yìí kẹ̀dẹ̀rẹ́, ìròyìn kan náà ń gbé jáde, bóyá ìròyìn òfin, bóyá àwọn náà ti ń sọ pé kí Sunday Igboho kó lọ fọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé o, nítorí àgbà àwọn tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wáyé pé kò ní dàbí ìgbà kan. Ibo wá ni kí àwọn ọmọ Yorùbá fọkàn sí, ibo wá ni kí àwọn ọmọ Yorùbá, ibo ni kí wọ́n fojú sí gangan náà. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Ṣé ẹ lérò pé ìpínlẹ̀ Kwara nìkan ni? Ṣé ẹ mọ̀ bí ìpínlẹ̀ Kwara ṣe súnmọ́ wa nílẹ̀ Yorùbá níbà? Ẹ sì mọ̀ pé Kwara kẹ̀rẹ̀rẹ̀
apá kan Yorùbá apá kan gbogbo àwọn ẹ̀yà tó kù ni nítorí pé wọ́n fẹ́ súnmọ́ àwọn apá àríwá alẹ̀ wa bí wọ́n ṣe ń kà wọ́n mọ́ àríwá. Ẹ mọ̀ pé ní Kwara àwọn ìlú eléyìí tí wọ́n lé àwọn Ọ̀yọ́ kúrò tí wọ́n gbà lọ́wọ́ àwọn Yorùbá tí àwọn Fúlàní gbà lọ́wọ́ àwọn Yorùbá ìlú yẹn náà wà ń bẹ tó jẹ́ pé Yorùbá pọ́nbélé ni wọ́n sọ ń bẹ ní oṣù tó kọjá ni wọ́n jí ọba ìlú kan tó níye tí wọ́n gbà lọ́wọ́ àwọn aráàlú kí wọ́n tó fi ààrẹ mọ́lẹ̀ tí ọba yẹn sì wà lákòlò wọn dì sí yìí. àwọn ọmọ Yorùbá tí wọ́n ń pariwo wípé kí Sunday Igboho kó má da Yorùbá o kí Sunday Igboho kó má dà wá o. Ó dàbí orin Wàsíù Àyìndé kan olórí ìwà yé olórí ìwà jọ̀wọ́ o ìwọ làwa gbójúlé ìwọ làwa fẹ̀yìntì Olúwayé jọ̀wọ́ yé kó má dà wá o. Sunday Igboho ṣá àti kí yín káàbọ̀ kí ni next step. Wọ́n ní ẹ ti ń sọ òṣèlú wọ́n náà wọn olóṣèlú ni wọ́n rà yín. Wọ́n sọ wípé ìwà tẹ́ ẹ padà wá sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fún yín ní gbèǹdéke. Bẹ́ẹ̀ sì rèé ìdè tẹ́ ẹ dé sórílẹ̀-èdè Nàìjíríà inú àwọn ọmọ Yorùbá dùn. Báwọn èèyàn ṣe ń dunnú tí wọ́n ń jọ yẹn bẹ́ẹ̀ ni I have been looking o. Mo wò ó pé ṣé kíní yìí ṣé kò náwó nu ṣá. Ọba tí ó gbìyànjú ẹ̀ tó dẹ̀ work out fún wọn yìí ìyẹn kábíyèsí ọba Olúbàdàn ọba Rashidi Ládọjà olóṣèlú pọ́nbélé ni wọ́n olóṣèlú pọ́nbélé ni wọ́n. Àwọn tó ti ṣòṣèlú fún over 30 years òun ni wọ́n tí òṣèlú àpàdé àtàlùdé rẹ̀ tó yé wọn kó tó di pé wọ́n gorí àpèrè ọba. Kí lórúkọ ẹ̀ Onírìṣà wọ́n gbìyànjú ẹ̀ kò ṣeé ṣe fún wọn. Onírìṣà try lórí yí pé kí wọ́n bá lè yọ̀ǹda Sunday Igboho kò ṣeé ṣe o. Despite how respected Onírìṣà is, Onírìṣà never achieve it. Ṣùgbọ́n ọba Olúbàdàn ni wọ́n wá achieve ẹ̀. Tẹ́yìn náà rí wípé ó ṣeéṣe kí òṣèlú wà nínú ẹ̀ lóòótọ́. Nítòótọ́ sì ni wípé Sunday Igboho ti fi ìgbà kan ṣiṣẹ́ fún ọba Olúbàdàn rí nígbà tó wà nínú olóṣèlú. Ṣiṣẹ́ being his bodyguard. Wọ́n ti ṣe bodyguard fún wọn rí tí picture gbé tí mo rí picture yẹn gan. I was just asking myself ṣé anybody ló lè ṣe bodyguard ni bodyguard ṣé anybody ló lè ṣe ni ṣé bí wọn DSS ló máa ń ṣe bodyguard àbí tó máa ń ṣe bodyguard yàtọ̀ sọ́wọ́n báńsà tí wọ́n dẹ̀ wá register nísìn registered gan nísìn wọn lè àwọn wá sáyẹn gbogbo wọn lè lu bọ́gàn. Ẹni bá dẹ̀ ń ṣó lóṣèlú kò sọ́gbọ̀n yóò lò bọ̀. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Gbogbo ọmọ Yorùbá ẹja parapọ̀ ẹja pariwo síta èdè ni. Wọ́n ti ní ká múra sílẹ̀. Ṣùgbọ́n tá a bá lọ múra sílẹ̀ tó bá tún wá padà lọ bá a lójijì ńkọ́. Ẹja lọ múra sílẹ̀ kó bá máa bá a lójijì. Èmi ń fẹ́lẹ́ ra wọ́n bẹ̀bẹ̀ sí olóyè Sunday Igboho ṣá Sunday ọmọ Adéyẹmọ. Wípé gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá là ń pariwo. Wípé olórí ìwà yé olórí ìwà jọ̀wọ́ òwò ìwọ làwa gbójúlé. Gbogbo àwọn ọmọ ogun tí wọ́n kó wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà dédé fókọ̀sì sílẹ̀ Yorùbá o. North ni wọ́n fókọ̀sì sí o. Tí wọ́n bá fókọ̀sì sí North tí wọ́n lé wọn pa ní North tí North ní àlàáfíà ọ̀dọ̀ wa ni wọ́n ń bọ̀. Kwara
ilẹ̀ Yorùbá ni wọ́n kọ́ káàntì ẹ̀ mọ́ apá àríwá ni o wọ́n wọ̀ lọ ni wọ́n wọ Ògbómọ̀ṣọ́ wọ Ọ̀ṣun wọ Òṣogbo wọ Ìbàdàn wá wọ́n bá ti dé Ìbàdàn kí ìpínlẹ̀ Ògùn múra kí ìpínlẹ̀ Èkó múra ni bẹ́ẹ̀ ni pọ́sẹ̀bọ́ọ̀lì wá sísàlẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní ìbàdàn ẹ bá mi fi èròǹgbà yín sọwọ́ sábẹ́ comment section ọjọ́ ọ̀la Yorùbá nation bó ló ṣe rí ẹ sì má gbàgbé àti bá mi like and subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV tẹ́ bá ti subscribe ẹ tẹ notification kẹtẹ option all kẹ́lì máa náǹfààní láti máa rí àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ọ̀kan ní gbogbo ìgbà tí a bá ti dé sórí àgbàgbé títí dìgbà tí a fi pàdé ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà nọ́mbà tí lọ sí ń bọ̀ lójú amóhùn ọ̀rọ̀ yìí náà lẹ́nu àǹfààní àti pè mí sí Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí ó dàbọ̀. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Olúṣọlá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹ́lẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. Olómi Ọgbọ́n ètò ilé ẹ̀kọ́ mi. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n.